the Son, and the Holy Spirit. Akọ̀lẹ̀ àgbẹ̀bí wa lọ́wọ́ ìfẹ́ lọ́wọ́ 50,000. Ẹ̀wọ̀n bí sà, ẹ̀wọ̀n bí sà, wọ́n á gbà lọ́wọ́ wọn sà. Báàgbẹ̀ ìwọ alága àgbìmọ̀ iná. Ẹ̀yẹ́ wa kọ́ra bá wọ́n kò lè lẹ́yẹ àmọ́tẹ̀lẹ̀ lẹ́yìn láàbù. Àdáyé iṣẹ́ Olúwa ni. Láyé yìí à ń ṣe pamọ́ torí ọ̀rọ̀ ètò bá wà nínú ìjọ I'm always happy inú mi máa ń lò láti spend my last four in the church so ẹ má dá ẹ̀yìn lẹ́kùn láti sọ pé ká ṣiṣẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ wa ni àádẹ́ ṣe é ní agbára wa jù nígbà tí Jacob lọ sí ọ̀dọ̀ Lábánì arákùnrin ìyá rẹ̀ nígbà tó sùn ọlọ́run fi àwọn èèyàn kan lé lóye wípé ángẹ́lì sọ̀kalẹ̀ wọ́n sì gbókè níbi tó sùn sí ọwọ́ àyè yóò sì fi ọ̀wọ̀ kan lélẹ̀ níyìn tí èmi bá lọ tí èmi bọ̀ bí ó bá ti lọ níbi ìkan lélẹ̀ sí lẹ́wàá rí bàbá nígbà tí nǹkan tó sọ̀rọ̀ tí iṣẹ́ olúwa wà tẹ̀síwájú. Amen. Tó, Madi. Nígbà yìí.